tí gbogbo èèyàn ò bá mọ oore tí Ṣàkọ́fí ṣe, wọ́n ṣe oore fún èmi. Tí wọ́n bá ní pé kí wọ́n nawọ́ sí lára àwọn tó jẹ àǹfààní wọn, wọ́n jẹ oore fún mi. Ìtorí ẹ̀ ló jẹ́ mo ti débi láago kan tẹ́lẹ̀, 1:30 mo ti kọ́kọ́ débi tẹ́lẹ̀tẹ́lẹ̀, but program yẹn ò tí bẹ̀rẹ̀, mo wá lọ síbi kan. Ṣàkọ́fí ṣẹ́ mi lẹ́sẹ̀ kan ní 1986, mi ìdẹ̀ nígbàgbé tí máa fi kú náà. Wọ́n wá ṣe oore méjì kan fún mi náà tó pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́. A wà ní primary school ní ọdún yẹn, Ojú-Òye public primary school. A wá fẹ́ lọ sí programu kan ní Olúwàyìn àbí kíní street tí àwọn kíní yẹn wà. Wọ́n wá lé mi pé mi ò ní tẹ̀lé wọn lọ. Èmi ti wá lọ sá sínú mọ́tò yẹn, mo ti lọ sá pamọ́. Wọ́n tún rí mi, wọ́n lé mi bọ́lẹ̀. So àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ wọn ò mú mi lọ sí programu yẹn. Ó dẹ̀ dùn mí. Gbogbo ìgbà tí bá ti rántí ló sì máa ń dùn mí. So wọ́n ò báyìí pé kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ wọ́n tí wọ́n fi mú mi lọ. Ìgbà tí ó wá di bí oṣù kan lẹ́yìn ẹ̀, wọ́n wá kọ́ wa ní kéwú kan. Kéwú yẹn wà lára kéwú tó sọ mí di èèyàn léni. Ó dẹ̀ wà lára nǹkan tó sọ mí di, ló fún mi lóúnjẹ tí mò ń jẹ léni. Oore tí wọ́n padà ṣe fún mi tó jẹ́ kí n gbàgbé ẹ̀ṣẹ̀ yẹn nìyẹn. Wọ́n kọ́ wa ní rọ́ọ̀bà náà, bọ́n ṣe kà ń gbà yín mo ṣe máa kà. Látù sí ìkulù báná, bá da iṣẹ́ àdè ìtaná, wàhábùlà náà, míládù kàrà mọ́ta, ìnàkà ń tálíwá. Orí assembly ọ̀nà ti kọ́ gbogbo wa lọ́jọ́ yẹn. Àwọn èèyàn wa mọ̀, gbogbo àwọn tọkọ yẹn wa mọ̀. Èmi àtọ̀rẹ́ mi Lukman la wa mọ̀ kíní yẹn. Bàbá wa bẹ̀rẹ̀ sí ní mú àwọn kíláàsì ní kọ̀ọ̀kan. Wọ́n á ní kó yá ìkọ́ tí mo kọ́ yẹ ẹ̀ka táwọn èèyàn bá ti kà, wọ́n á ní káwa kà, wọ́n á ní kán dáwó. Wọ́n dá owó yẹn gbogbo kíláàsì yẹn bíi kíláàsì bíi ó ju mẹ́rin lọ. Wọ́n wá kó owó yẹn fún wa. Owó yẹn ni bàbá fi dá mi lókòwò. So mi ìgbàgbé ẹ̀ṣẹ̀ yẹn. Nítorí pé èmi kì í ṣe Ọlọ́run. Ọlọ́run ló máa ń gbàgbé nǹkan pé ó yá mo dáríjì mo tún ṣàbójú kúrò fún yín. Ṣùgbọ́n mo máa ń rántí pé kí ni ẹ̀ṣẹ̀ mi. Torí ibi tí mi ò tẹ̀lé wọn lọ yẹn ó sì máa ń dùn mí. Kí ni mo fẹ́ fàyọ ń bẹ̀? Ó wá di lẹ́yìn ìgbà tí wọ́n ṣe yẹn tán, ìgbà yẹn ni mo pinnu pé iṣẹ́ tíṣà lèmi náà máa ṣe. Ọlọ́run dẹ̀ fi àlùbáríkà sí i. I am a senior lecturer in university with 2 PhD. Tí mi ò dẹ̀ mọ̀ pé mo lè dà bẹ́ẹ̀. Mi ò lọlé kéwú lọ́dọ̀ bàbá. Ṣùgbọ́n nígbà tí mo fẹ́ ṣe wòlímọ̀, àwọn ló kọ́ mi ní bí mo ṣe máa ka kéwú wòlímọ̀ mi. Àwọn ni wọ́n fẹ́ yàwó fún mi. So gbogbo àwọn nǹkan tí wọ́n ti wá ṣe yẹn, ó wá pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́. So ó pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́. So lára àwọn tó jàǹfààní wíwá wọn bí wọ́n dẹ̀ ṣe wà yẹn, wọ́n yàtọ̀ sí àwọn àfáà tó kù. Tí ẹ bá pe Ṣàkọ́fí lẹ́ẹ̀kan wá dá yín lóhùn lẹ́ẹ̀mẹ́ta. La nuridu minkum jazahan wala shukura. Èmi kì í ṣe àfáà o, mi ò mọ̀ kéwú. Ṣùgbọ́n àárín àwọn babaláwa tí a bá ti lè so nítorí ẹ̀ mo fi àsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ wọn. Mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ẹrù bí wọ́n ti ṣe oore fún. So Ọlọ́run á túbọ̀ lọ́rẹ̀ mi. Tí mo bá ní program tàbí táwọn èèyàn bá ní program tó bá ní wọ́n fẹ́ pe Ṣàkọ́fí, màá ní ẹ fi sílẹ̀ fún mi. Màá pè wọ́n, màá ní ẹ sà, ẹ jọ ẹ ṣàánú fún wa. Wọ́n á ní Abdul Rahman, ṣé kí n lọ? Màá ní ẹ lọ sà. Ṣé kí n lọ? Ẹ lọ sà. Ẹ má worry. Wọn ò ní béèrè nǹkan kan, wọ́n á dẹ̀ lọ. Gbogbo nǹkan tá a bá dẹ̀ fún wọn lẹ́yìn ìgbà yẹn, wọ́n yọ́nú sí i. Àṣírí tí wọ́n fi sọ̀sídìí nìyẹn. Ọlọ́run ló ń yóyàn, Ọlọ́run ló ń tóyàn, Ọlọ́run ló ń gbéyàn ga. So kìràkìtà òjẹjọ́là. So káàdì iṣẹ́ bí ẹrú kò dá nǹkan kan. Yá Imam, ẹ ṣé o. Shukran jazila.
ẹ̀yà àfàlẹ̀ sọ wípé khairul kalam man qalla wa dal subhana rabbika mi ní sọ pé iye báyìí ni mo fẹ́ san ṣùgbọ́n màá ṣe nǹkan tó jọjú lágbọ́dọ̀ náà màá gba account number yẹn inshallah. Naam. Bàbá ní kí wọ́n yẹ tó lọ kẹ́sẹ̀ yẹn lè bá tán lẹ́mìí pátápátá. Aládùá ni bàbá ní tipẹ́tipẹ́. Tí bàbá wa Al-Mudiru Al-Roki àti bàbá wa Al-Oyo wí máa ń fún bàbá níná kàlí kí wọ́n sà. Bọ́ọ̀lù ni bàbá ń kó àwọn ọmọ ọlọ́gbá ní Olúwàyìnà lọ́dún náà. Bọ̀ bàbá lálàá pé ẹnìkan kán lẹ́sẹ̀. Bàbá wa Prince ni wọ́n kéré nínú àwọn tí bàbá ń kó lọ lè gbá bọ́ọ̀lù lọ́dún náà lọ́hùn-ún. Àwọn wá wò pé kí ọmọ yìí má kán lẹ́sẹ̀ káwọn má lọ. Torí pé ńgbà tí bàbá padà lọ èèyàn kan padà kán lẹ́sẹ̀. Tó bá já sí pé ní ẹsẹ̀ náà ti yọ ní ọ̀tọ̀ lórúkọ tí wọ́n bá máa pè yín báyìí. Bàbá nítorí kẹ́ ẹ má kán lẹ́sẹ̀ ni o. A dẹ̀ dúpẹ́ fọlọ́run. Ẹ má bínú mo rántí kankan bàbá fún wa ní nọ́kàlí kan mo ti kọ textbook tó lé ní 20 tí bá fẹ́ fi textbook yẹn teach tí bá fẹ́ fi kọ́ àwọn èèyàn níṣẹ́ mi ò ní wo péjì ẹni textbook kí n tó máa sọ pé nǹkan báyìí ló wà ń bẹ̀ nígbà tí mo wà ń kékeré mo jọ́mọ tó jẹ́ ìpátá so tó bá ti wá àwọn ọmọ mi wá dẹ̀ ṣe wàhálà gan wọ́n bá wá bá bàbá ẹ ṣàánú ọmọ yìí eré pa ti pọ̀ jù kò mọ kéwú kò mọ̀wé ṣé wọ́n bá pè mí. Mo sì rántí o látọjọ́ tí mo ti ṣe àdúrà yẹn àtijọ́ yẹn ni mi ti kí ń gbàgbé nǹkan àtijọ́ yẹn ni mo ti mọ̀wé so wọ́n dẹ̀ ní ó dẹ̀ dáhùn kò lẹ́bọ̀ kò létùtù kò ní kankan kéwú lásán ni o tí bá ti jẹ́ igi náà wà ti sọ́rí fún kẹ́yà because àwọn òfin náà wà ti sọ́rí fún kàńgbà yẹn náà tọ́lọ́hún dẹ̀ fi gbà kí lọ́ọ́ sọ pé kí n máa kà wọ́n ní kí n ka kíní ẹ̀ ní 21 times mo dẹ̀ fi ṣe àdúrà fọjọ́ méje láti ọdún yẹn títí di èní tí mo bá fẹ́ ṣe exam mo máa kàwé bẹ́ẹ̀ ní kí mo ka paper ni màá dẹ̀ pass kàlámù kọ́dìmú láyùmọ́ lùsàmọ̀ wù tànà sáàǹkòlì wà fínlì wà níyàtì bí aṣtẹ̀fí minkuli dá ìwà nùrù tẹ̀lé ìlú lìkọ́lì bí ìdájàlì wà khairati fàyà rọ́bì mọ́ntì ní bisiri rúfì wà nọ̀wér bí kọ́lì bí wà sámọ̀ yìí wà mú kí láti. Prince eléyìí ti wọ 100 million kéwulẹ̀ kan wájú wa yìí bí kéwu bá ti jáde owó ló kàn ẹ́ ti fi ṣoríire ẹ dákun ẹ wá gbé sáwà létí tẹ́ ẹ bá sọ sí bàbá létí ẹ wá gbé sáwà létí tẹ́ ẹ bá sọ sí bàbá létí ẹ ti fi kéwu ìṣoríire kó má wàá lọ dàbí ẹni gbàgbé yìí náà ò mọ́ fọlọ́hún mọ́ àwa ni ẹ sọ fún ẹ tilẹ̀ ní sọ síta ẹ gbé sáwà létí kí lẹ fẹ́ ṣe sínú àkáǹtì tó wà lọ́wọ́ yín ẹ lè fi kéwù yẹn fún 150 million ẹ ti kọ̀wé bíi 20. Allah wa ẹgbọ́n tóbi wọ́n ṣètò fún wa wọ́n ṣètò fún Mọ̀wúlánà wọ́n tún wá ṣètò fún àwa àfà tó bá ti kí ń ṣàfà má gbọ́lọ́n tóbi o àwa àfà Prince Abdul Rahman ọlọ́run bá wa sọ yín lẹ́sàn-án rẹ̀ alibarikola àti tóbi ọlọ́run ọlá la ilaha illallah ọlá al-Qur'an al-azim gbogbo ọlá tẹ̀fi kéwù náà rí òní bàjẹ́ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Al-Fatihul Qarib nínú àwọn donation.